á fáwọn èèyàn ní opportunity gbé táyé wa afẹ́pàá ní Gàmú àti Paso kò sí ìwò tó jọ bẹ́ẹ̀ ṣẹ́jà ni bàjá èèwọ̀ ni gbé kó lójú kí ọmọ ó lè gbọ́rọ̀ sí wọn náà lẹ́nu lọ́kùn lẹ́sẹ̀ sùn lẹ́nu máa ṣe bó ṣe ń ṣe ẹ má fẹ́ níbọ̀ lè gbé ẹjọ́ lórí ẹ̀ ní ọba díẹ̀ pé báwọn aláyé ti sọ̀rọ̀ pé sọ̀rọ̀. aláyé ti sọ̀rọ̀ ìṣòro ṣe ti gbọ́n sí kò sí ìwọ̀n kan mọ́ bàbá tó ní gbogbo Adébísí sọ̀rọ̀ bàbá. ìyá náà ẹ̀rọ ya bàbá. kò jẹ́ kíkọ́ ẹ̀rọ kò bàbá mi fẹ́ náà. àjọ tó bá dá ẹ̀rọ kò ẹ̀bá ní ó ṣe kíkọ́ ẹ̀rọ ya. ó ṣe Adébísí wọn náà jẹ wọn mọ àjẹ wọn mọ lágbára lọ ó ṣe ṣe lọ sí bẹ́ẹ̀ náà fún Jíbọ́lá lọ fà mọ́ra kó kí lẹ́sẹ̀ sùn ní àná ṣé ọ̀la ṣe ló dúpẹ́. àní kankan lára bá kàwá tó bá wọn sọ torí pé àwọn tó jù mí lọ bá kàrà bíá àwọn tó jẹ́ bàbá fún mi Jíbọ́lá ìbísẹ̀ fújì wọn ti pé èmi ò bá sùn wọ́n ní wọ́n sọ wọ́n láwọn ò fẹ́ gbọ́ kankan mọ́jú wá báàmì àìlà bọ́ọ̀lì tí kéde ń wá ẹ ṣe ọlọ́run á sọ létí inú Jíbọ́lá Paso wá lábàáká ẹ̀ṣọ́ bàbá ìrẹ̀lú ọmọ àgbẹ̀ ọlọ́jọ́ ẹ̀kọ́ náà ọlọ́run kó dáyìn lágbàá dáadáa ọlọ́run àjí àrí pẹ́lá àbákalà ìlọrin náà mi. ọ̀gá máa ṣe àkéwà àjíwá wọ́n tẹ̀yẹ kú oníjẹ́kù Jíbọ́lá ní mo bébí alábí ọ̀rẹ́ sọ pé àwọn fẹ́ gbọ́ ọ̀pọ̀ pọ̀lá bí ó mọ́ rárá bá àti ọjọ́ kí dáká bẹ́ẹ̀ ẹ̀yìn ẹ̀bá tó tó bá jáwọn lọ káàmì kí dáká bẹ́ẹ̀ ẹ̀yìn ẹ̀bá tó ó bá jáwọn sí ní ọ̀hún mi nínú iṣẹ́ yìí ó ti parí pé ló ti tọ́ lódodo àwọn sí ní ọ̀hún mi nínú iṣẹ́ yìí ó kí dáká bẹ́ẹ̀ ẹ̀yìn ẹ̀bá tó àwọn fẹ́ gbọ́ ọ̀pọ̀ ọmọ yọ ìgbà sáàtò òtítọ́ làbájá òtítọ́ ọ̀yà náà bí òtítọ́ pátápátá proprietor òtítọ́ ẹni tó ní ní ìgboro ẹjọ́ ìjọba rẹ̀ mìíràn làbájá ẹjọ́ tó. sọ̀rọ̀ sí i. Ìwọ́n náà fẹ́ dàgbà jí bọ́ irú tó ṣẹlẹ̀ yìí. Ọwọ́ sì lè ṣẹlẹ̀ sáwọn lórí. Táwọn náà bá dàgbà jí bọ́ àwọn lè rí wọn pè. A máa lè sọ pé a ò fẹ́ gbọ́ ọmọ bàbá sọ̀rọ̀ jí bọ́ lámọ́. Tó dẹ̀ máa gbọ́ làbàgà àwọn ti gbọ́. Proprietor ní lọ́wọ́. Mo ti tọ́ pátápátá. Alábí ojúmọ́ àwọn. Omi tó nínú mi, wọ́n fi kúra ní ìmúra. Káàkiri ìgbà sí ìrántí. Adijagun búra ìyàwó àdọ́bì òtítọ́ nínú ọ̀rẹ́ wa lára.
ẹjọ́ ẹjọ́ ìgboro ẹ̀yin ní bàzẹ́ ẹ̀yin ní bàzẹ́ ẹ̀yin ní ìjọba ẹ̀yin lọ́gá ńlá ẹ̀yin ní gáàsù ẹjọ́ mo bẹ̀ yín bàbá ẹ jẹ́ ká gbà bẹ́ẹ̀ ni o àgbàbọ́. Everybody want to hear who come back. Oh, Baba, oh, Baba, everybody want to hear who come back. Oh, Baba, oh, Baba, Oroki TV tá bá ń sọ̀rọ̀ tẹlifíṣàn tó wà pa Oroki TV number 1 ni wọ́n ẹ bá wa kẹ́bra síbẹ̀ ẹ bá wa yí síbẹ̀ ẹ wò àwọn ètò ọlọ́kanjọ̀kan tó ń kọ́ni lọ́gbọ́n sinimá tó mọ́gbọ́n lọ́wọ́ ọpọlọ wa àti àwọn òròyìn míì tí a ò rí lórí ìlàwó lórí YouTube wọn lẹ ti bá Oroki TV òun ni kẹ́ máa bá wa wò ẹ kẹ́bra síbẹ̀ ẹ dúró síbẹ̀ eré wà bẹ́ẹ̀ Oroki TV. Entertainment Worldwide TV. Please subscribe on our YouTube channel. Comment, like, and share. Thank you.